A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Ọlọ́rundáre Jimoh ti ní ikọ̀ wọn ti ṣe àlékún ètò ààbò sí àwọn ilé-ìwé, ilé ìjọsìn àti àwọn ibi ìpéjọpọ̀ ará ìlú public places láti fi dènà ìtàpá sí àṣẹ ààbò. Jimoh sọ àsọdájú yìí lánàá ní olú iléeṣẹ́ ọlọ́pàá Ìkẹjà bí ó ti ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀. Ó fi dá àwọn olùgbé lójú wípé ìpínlẹ̀ wà ní ìpamọ́ síbẹ̀ àti wípé ìgbésẹ̀ tuntun yìí làwọn yóò gbé fún gbogbo oṣù bàbàbà tí a fi wọ inú ọdún tuntun. Jimoh fi kún wípé ìgbésẹ̀ tí ń lọ lọ́wọ́ láti ṣe àlékún police tactical squad káàkiri gbogbo ìjọba ìbílẹ̀ council tí ó wà ní ìpínlẹ̀. Ìgbésẹ̀ yìí ń wáyé láàrin rògbòdìyàn ìṣòro ààbò ní àwọn apá ibìkan lórílẹ̀-èdè tí ó yọrí sí ìjínigbé tí wọ́n ṣe àkọọ́lẹ̀ rẹ̀ láìpẹ́ yìí ní ìpínlẹ̀ Kwara, Kebbi àti Niger. Bákan náà ni ọ̀gá ọlọ́pàá ṣe àfihàn wípé àwọn dẹ́rẹ́bà àti àwọn òṣìṣẹ́ tí wọ́n ń fọ ọkọ̀ ní car wash ni wọ́n wà nídìí ọkọ̀ jíjí tó ń lọ lọ́wọ́ ní ìpínlẹ̀. Níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn yìí kan náà ni CP ti ṣe àfihàn ọkọ̀ ìgbàlódé 10 bí ó ti ní afurasí 56 56 ni wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú lórí oríṣiríṣi ẹ̀sùn láàrin ìpínlẹ̀. Jimoh ní ọ̀pọ̀ ọkọ̀ tí àwọn rí gbà yìí ni èyí tí àwọn òṣìṣẹ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà jí gbé nítorí ẹ̀sùn tí wọ́n gbà pọ̀ lórí wípé òṣìṣẹ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà ti jí ọkọ̀ gbé lọ. Ó wá rọ àwọn olùgbé kí wọ́n ṣọ́ra pẹ̀lú ààbò ọkọ̀ wọn, kí wọ́n yéé fi kọ́kọ́rọ́ ọkọ̀ wọn tàfàlà pẹ̀lú àjèjì tàbí òṣìṣẹ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà. Jimoh wá ṣe àfihàn oríṣiríṣi ohun ìjà olóró tí wọ́n rí gbà lọ́wọ́ àwọn afurasí níbi tí a ti rí ìbọn ìléwọ́ 4, cut-to-size single-barrel shotgun, àgbélẹ̀rọ ìbọn, cartridges àti àdá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Láti fèsì sí ìṣòro ààbò tó ń peléke sí i ní ẹkùn, gómìnà 19 ní ẹkùn àríwá ti pe ìpàdé pàjáwìrì sí ọjọ́ 29 oṣù kọkànlá ọdún 2025 tí yóò wáyé ní ìpínlẹ̀ Kaduna. Èròǹgbà ìpàdé yìí wáyé láàrin ìpàdé àwọn gómìnà ẹkùn gúúsù ìwọ̀ oòrùn tí ó wáyé ní ọ́fíìsì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìlú Ìbàdàn lánàá ọjọ́ Ajé. Àwọn gómìnà gúúsù ìwọ̀ oòrùn pinnu wípé àsìkò ti tó fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ láti fi yanjú ìṣòro ìkọlù àwọn adàlúrú. Amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà Abdullahi Sule láti ìpínlẹ̀ Nasarawa, Peter Ahimba fìdí ìpàdé yìí múlẹ̀ lánàá fún àwọn akọ̀ròyìn ní Láfíà. Ahimba ṣàlàyé wípé ìpàdé àwọn gómìnà ẹkùn àríwá yóò jíròrò lórí ìgbésẹ̀ gidi láti fi ṣẹ́gun gúlégúlé ìwà àwọn ajínigbé, adàlúrú àti àwọn ìwà ọ̀daràn mìíràn tó ń dúnkokò mọ́ ààbò orílẹ̀-èdè. Èyí ń wáyé bí olóyè kan láàrin ẹgbẹ́ òṣèlú New Nigeria People's Party (NNPP) Buba Galadima ṣe bu ẹnu àtẹ́ lu bí wọ́n ṣe ti iléèwé pa ní àwọn apá ibìkan ní ẹkùn àríwá láti fi fèsì sí ìṣòro ààbò. Bí ó ti ṣe àpèjúwe ìgbésẹ̀ yìí ní ti òjò àti ìtìjú láti ọ̀dọ̀ ìjọba. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò àná lórí ẹ̀rọ amóhùnmáwòrán Arise ní Galadima ti ní ìjínigbé ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ ní ìpínlẹ̀ Niger àti àwọn ìlú mìíràn ní ẹkùn àríwá ṣe àpẹẹrẹ wípé ìjọba àpapọ̀ ti kùnà àti mú ètò ààbò lọ́kùnkúndùn fún ọmọ orílẹ̀-èdè. Ó ní ìjọba fi ojúṣe àkọ́kọ́ láti dáàbò bo ẹ̀mí àti dúkìá aráàlú sílẹ̀, fi 99% àkókò wọn sílẹ̀ fún ti òṣèlú. Galadima ṣe àríyànjiyàn wípé títì iléèwé pa kò yẹ kí ó wáyé nítorí àwọn aláṣẹ yẹ kí wọ́n ṣe àlékún agbára láti fi dáàbò bo ètò ẹ̀kọ́ yálà tí wọ́n fi ń jọ̀wọ́ ara wọn fún àwọn ọ̀daràn. Galadima tẹ̀síwájú wípé àwọn tí ó wà ní ipò agbára yẹ kí wọ́n fi àkókò wọn sílẹ̀ fún gbígbógun ti ìṣòro ààbò. Ó ní kí àwọn tí wọ́n wà ní ipò agbára tètè dé fìlà ìrònú wọn thinking cap ṣe ohun tí ó tọ́. Wọ́n ti gbé ìgbésẹ̀ gàràgàrà ṣùgbọ́n tí kò ṣiṣẹ́. Àsìkò ti tó láti lo ìmọ̀ ẹ̀rọ àti ọpọlọ láti fi dáàbò bo ará ìlú. Galadima ṣe àpẹẹrẹ bí wọ́n ti fi
cctv kámẹ́rà ṣe àwárí báàgì kan tí wọ́n jí gbé ní pápákọ̀ méjì láàrin wákàtí péréte ní ilẹ̀ China. Èyí túmọ̀ sí wípé Nàìjíríà kò tíì ṣetán àti gbógun ti ìṣòro ààbò pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ. Ohun tí ó jẹ wá lógún ni agbára láti pawó kí wọ́n lè mọ̀ wípé a ti dé. Galadima ṣe ẹ̀sùn wípé ikọ̀ agbófinró ti gbọ́ nípa ìrìnsí àwọn adàlúrú kí wọ́n tó ṣe ìkọlù rárá, ṣùgbọ́n kọ̀ láti gbé ìgbésẹ̀. Ẹnìkan wà tó ń sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ àwọn adàlúrú bí ó ti ní wọ́n ti ń kọjá lọ sí Yawuri tàbí Ngaski tí ó sì yẹ kí ẹ̀ṣọ́ aláàbò gbé ìgbésẹ̀ ní kíákíá. Ó bu ẹnu àtẹ́ lu bí àwọn ológun tí wọ́n rán lọ dáàbò bo iléèwé ṣe fi ibùdó wọn sílẹ̀. Èéṣe tí wọ́n fi ibẹ̀ sílẹ̀ láwọn tó yẹ kí wọ́n dọdẹ wọn kí wọ́n sì dáàbò bò wọ́n. Galadima tẹnumọ́ wípé ìgbà ti lọ lórí ọgbọ́n inú iléeṣẹ́ agbófinró Nàìjíríà, wọ́n nílò àtúpalẹ̀. Ìròyìn jábọ̀ wípé ó kéré tán ìpínlẹ̀ 5 ni ó ti ti iléèwé pa nítorí ìṣòro ààbò, bí wọ́n ti ní kí wọ́n ti gbogbo boarding pa kí àwọn akẹ́kọ̀ọ́ padà sí ilé wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ilẹ̀ United Kingdom ti kọ̀ jálẹ̀ ìbéèrè ìjọba Nàìjíríà láti fi ààyè gba igbákejì ààrẹ ilé-ìgbìmọ̀ àná Ike Ekweremadu àti wá parí sáà ẹ̀wọ̀n rẹ̀ ní Nàìjíríà. Ekweremadu ló ń ṣẹ̀wọ̀n lọ́wọ́ ní ilẹ̀ UK lẹ́yìn tí wọ́n ṣe àwárí wípé ó jẹ̀bi ẹ̀sùn ìlẹ̀dí àpòpọ̀ àti yọ kíndìnrín lára ọ̀dọ́mọdékùnrin kan. Aṣòfin àná gba ẹ̀wọ̀n ọdún 9 àti oṣù 8 lẹ́yìn ìdájọ́ rẹ̀. Àìpẹ́ yìí ni ìjọba àpapọ̀ rán aṣojú tí mínísítà fún ilẹ̀ òkèèrè Yusuf Tuggar darí láti ní ìpàdé pẹ̀lú àwọn òṣìṣẹ́ Ministry of Justice (MOJ) láti jíròrò lórí ẹ̀sùn Ekweremadu. Ikọ̀ yìí béèrè wípé kí wọ́n dá Ekweremadu padà wá sí Nàìjíríà láti wá parí sáà ẹ̀wọ̀n rẹ̀ yòókù, ṣùgbọ́n gẹ́gẹ́ bí orísun ìròyìn láti MOJ ní UK ṣe fìdí ẹ̀ múlẹ̀, ìjọba UK fárígá. Wọ́n ní lá kò sí ohun jọ bẹ́ẹ̀ nítorí kò sí àrídájú wípé yóò tẹ̀síwájú pẹ̀lú ẹ̀wọ̀n rẹ̀ lẹ́yìn tí wọ́n bá dá a padà sí Nàìjíríà. Orísun ìròyìn yìí ní ilẹ̀ UK kò ní fi ààyè gba òwò ẹrú ayé òde òní (modern slavery) àti wípé ẹlẹ́ṣẹ̀ kan kò ní lọ láì fojú winá òfin ilẹ̀ UK lẹ́kùnrẹ́rẹ́. Ṣùgbọ́n ìyàwó rẹ̀ Beatrice Ekweremadu tí wọ́n rán ní ẹ̀wọ̀n ọdún 4 àti oṣù 6 tí ó lo ìlàjì sáà rẹ̀ ti gba ìyọ̀ǹda ní ìbẹ̀rẹ̀ ọdún yìí, ó sì ti padà sí Nàìjíríà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Adarí ìjọ Inri Evangelical Spiritual Church Primate Elijah Ayọ̀délé ti ké sí Ààrẹ Bọ́lá Tinubu kí ó fi ọwọ́ ṣìkún òfin mú àwọn olóṣèlú tí wọ́n ń ṣe àtìlẹ́yìn owó fún àwọn adàlúrú, bí ó ti ṣe ìkìlọ̀ wípé àìjẹ́ bẹ́ẹ̀ òpin kò lè dé bá ìṣòro ààbò lórílẹ̀-èdè. Nínú àtẹ̀jáde tí amúgbálẹ́gbẹ̀ẹ́ wòlíì Ọ̀ṣọ́ Olúwatósìn bu ọwọ́ lù ní Primate Ayọ̀délé ti ní gbogbo ìgbìyànjú wọn àti ṣẹ́gun ìṣòro ààbò yóò já sí asán bí wọn kò bá kọ́kọ́ ṣe ìdánimọ̀ àwọn alátìlẹ́yìn adàlúrú kí wọ́n sì fi wọ́n jófin. Kódà ilẹ̀ Amẹ́ríkà yìí bá dá sí i láti ṣe ìrànlọ́wọ́ fún Nàìjíríà, ìṣòro yìí kò lè tán àyàfi bí wọ́n bá rí wọn mú ní àṣeyọrí tó lè wáyé. Bákan náà ni wòlíì gba ààrẹ nímọ̀ràn kí ó bu ọwọ́ lu ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀, ìjọba àpapọ̀ àti ẹkùn, kí wọ́n sì tún ró gbogbo igbó jákèjádò orílẹ̀-èdè kí ààyè má bàa sí fún àwọn adàlúrú àti ríbi faraṣoko. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àwọn agbébọn tún ti gbìnàyá ní ìpínlẹ̀ Kwara bí wọ́n ti jí ó kéré tán ènìyàn 11 gbé ní abúlé Ìṣàpá, ìlú tí ó súnmọ́ Eruku ní ìjọba ìbílẹ̀ Èkìtì, ìpínlẹ̀ Kwara. Ìkọlù yìí wáyé láì tí pé wákàtí 24 tí àwọn èrò ilé ìjọsìn ìjọ Àpọ́stélì 38 gba ìyọ̀ǹda. Ìkọlù tuntun yìí ni a gbọ́ wípé ó wáyé láàrin aago 6 ìrọ̀lẹ́ àná ọjọ́ Ajé pẹ̀lú 20 sí 30 adàlúrú tí wọ́n wá ṣe ìkọlù. Níbi ìkọlù tí wọ́n ti ń yìnbọn sókè lákọlákọ ni a gbọ́ wípé ìbọn ba màmá àgbàlagbà kan.
Adarí ìlú kan tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ wípé ènìyàn 11 ni wọ́n jí gbé, 7 nínú wọn jẹ́ ọmọ agbo-ilé kan náà. Lára wọn ni aláboyún kan, ẹni tọ́mọ lọ́wọ́ 2 àti ọ̀pọ̀ àwọn ọmọdé. Àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọn ní àwọn agbébọn gba àárín ìlú wọlé. Bí wọ́n ti ń rìn ni wọ́n fi ìbọn dá ihò sí ara ògiri àti ilẹ̀kùn. Nígbà tí wọ́n lọ tán ni wọ́n rí ìyẹ̀fun tí ó ṣẹ́ sílẹ̀ láti ara ìbọn AK-47 tí wọ́n fi ṣe ìkọlù. Ìṣẹ̀lẹ̀ yìí ti wá dá ìpòrúurú ọkàn sílẹ̀ láàrin ìlú Ìṣàpá àti àwọn ìlú ìgbèríko lágbègbè bí àwọn agbófinró ṣe ń gbìyànjú pẹ̀lú àjọṣepọ̀ àwọn fijilantànté láti rí àwọn ajínigbé kí wọ́n sì gba àwọn tí wọ́n jí gbé kalẹ̀. Kọmíṣánná ọlọ́pàá Adékìnní Òjó náà fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ bí ó ti ní lótìítọ́ ni ìkọlù wáyé ṣùgbọ́n òun kò tíì lè sọ ohun púpọ̀ nípa rẹ̀. Òun ṣẹ̀ṣẹ̀ fẹ́ wọ inú ìlú Ìṣàpá ni òun á kàn sí akọ̀ròyìn padà bí òun bá dé ibẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Ọkọ ìyàwó kan tí ó ṣẹ̀ṣẹ̀ ṣe ìyàwó, Abubakar Abdulkareem tí gbogbo ènìyàn mọ̀ sí Dangote, ni a gbọ́ wípé ìyàwó rẹ̀ ti gún un pa lẹ́yìn ọjọ́ 3 tí wọ́n ṣe ìgbéyàwó ní ìlú Jibia, ìjọba ìbílẹ̀ Jibia, ìpínlẹ̀ Katsina. Ọjọ́bọ̀ ọjọ́ 18 oṣù kọkànlá ọdún 2025 ni tọkọ-tìyàwó yìí ṣe ìgbéyàwó kí òpin tó dé bá ìgbéyàwó wọn ní ọ̀sán ọjọ́ Àìkú tí ìṣẹ̀lẹ̀ yìí wáyé. Àwọn olùgbé ṣe ẹ̀sùn wípé ìyàwó yìí ṣe ìkọlù sí ọkọ rẹ̀ pẹ̀lú ọ̀bẹ níbi ó ti ń sùn lọ́wọ́ tí ó sì gún un lọ́rùn. Mọ̀lẹ́bí olóògbé kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Aminu Danladi ṣàlàyé àkókò tí olóògbé lò pẹ̀lú wọn kányìn. Ó ní òun pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wọn kan wá pẹ̀lú olóògbé láti lọ ṣe àbẹ̀wò sí mọ̀lẹ́bí wọn mìíràn nírọ̀lẹ́. Nígbà tí ó máa fi padà sílé ni ìròyìn kàn wípé ó ti di olóògbé. Wọ́n ní wọ́n bá a nínú àgbàrá ẹ̀jẹ̀ nínú ilé. Aminu fìdí ẹ̀ múlẹ̀ wípé ìgbéyàwó olóògbé kì í ṣe tipátipá gẹ́gẹ́ bí àwọn kan ṣe ń gbé ipò yí ẹnu. Tọkọ-tìyàwó ní àjọṣepọ̀ tó dán mọ́rán kí wọ́n tó ṣe ìgbéyàwó. Ìyàwó tí wọ́n pe orúkọ rẹ̀ ní Zainab Muhammad ni a gbọ́ wípé ó ti fẹ́ ọkọ kan tẹ́lẹ̀ tí ó kọ̀ sílẹ̀ ṣùgbọ́n mọ̀lẹ́bí ọkọ ní àwọn kò gbọ́ sí èyí tẹ́lẹ̀. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Katsina DSP Abubakar Sadiq Aliyu fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ bí ó ti ní afurasí ti wà ní àkàtà ọlọ́pàá bí ìwádìí ṣe ń tẹ̀síwájú láti mọ ohun tí ó ṣe okùnfà ìjàmbá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.